Mo kí gbogbo ojú tó ń wò wá. Ìgbàwé ẹ̀rí tí a fẹ́ ṣe program book wa tí a fẹ́ fi ṣe ìgbàwé ẹ̀rí òun ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ iná fi hàn wá yìí ká wo bí ó ṣe rí. Bí a ṣe ń wo program book yìí lọ, a lè má nílò ọ̀fẹ́ àti wò tán torí tá a fẹ́ fi hàn wá ó pọ̀. Ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí on the 11/11/2023 2023 tí a fẹ́ ṣe ayẹyẹ ìgbàwé ẹ̀rí àwọn akẹ́kọ̀ọ́ yege Alphabet Oduduwa. Tí ẹ bá wò ẹ máa rí pé àwọn program wa Mayor Porto-Novo àti ní gbogbo ẹ̀ náà wà ń bẹ̀, àwọn tí wọ́n wà kábíyèsí alágàṣẹ́. So lọ́rọ̀ kan ṣá, ohun tá a fẹ́ fàyọ tá a yẹ kẹ́ mọ̀ ni pé èní ní ó jẹ́ ọjọ́ Àlàmísì on the 9 tí à ń ṣe rẹ́kọ̀dì jáde. Ó ń kù ọjọ́ méjì ní àwọn èèyàn wa ti ń dé díẹ̀díẹ̀ sí ìlú Ajase-Ile. Commissioner for Culture and Tourism ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rán wá pọ̀ láwọn èèyàn. Bẹ́ẹ̀ ni kábíyèsí ọ̀nìrìṣà wọ́n rán àwọn èèyàn wá. Certificate táwọn èèyàn fẹ́ gbà òun lẹ ti ń rí àwọn kọ́pì ẹ̀ tí ẹ̀ ń wò tí wọ́n fi hàn wá nínú fọ́nrán yìí. Gbogbo apáta fẹ́ gba certificate àti ready kí a sign ẹ̀ pé àti sign àwọn lè àmà sign ẹ̀ gba certificate yín. Ẹ̀yin tẹ́ ń gba certificate ní ọdún yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́ fẹ́ gba tọdún tó ń bọ̀, Ọlọ́run aṣọ wa ju ọdún tó ń bọ̀ lọ. Ìwé tí a fẹ́ fi hàn yìí ni ìwé tó fi hàn pé ní ìjọba Nàìjíríà àti ìjọba Benin wọ́n ti gbà pé ká máa bọ̀ wá ká kọjá. Ẹ̀yin tí ẹ fẹ́ wá sí ayẹyẹ wa ẹ̀yẹ kọ̀ọ̀kan wá balẹ̀. Àwọn ìwé tá a ti serve wọn receipt copy ẹ̀ òun ni ẹ̀ ń wò tí a fi hàn yìí. Ti ilẹ̀ olómìnira lẹ́tà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kọ nìyẹn pé àwọn ń bọ̀ wá. Àwọn lẹ́tà tá a ti kọ lóṣìṣì tá a attach mọ́ lẹ́tà fún ti area Benin. Ti Nàìjíríà òun ni ẹ̀ ń wò báyìí nísìnyí. Tí ẹ bá wò ẹ máa rí pé custom ti stamp, immigration ti stamp. Àwa tá ń bọ̀ wá tá bá ní passport ẹ jẹ́ ká mú passport wa dání. Ẹ̀yin tí ẹ ní passport a ti kọ orúkọ yín sílẹ̀, orúkọ yín list orúkọ yín ni àwọn agency tó kù tán sign ní. So àwọn list mi tó bá kún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ẹ máa bọ̀ wá tí ẹ bá ti ní IV yín lọ́wọ́ látara lẹ́tà tí a kọ síjọba. Ẹ̀yin tó bá ti mú invitation card dání tó bá ti dé border ó ti di dandan kí wọ́n yọ̀ǹda ẹ̀ kí wọ́n dẹ̀ yẹ àwọn ìwé ẹ̀ wò bóyá ó pé. Tẹ́ bá wò ẹ máa rí pé à ń sáré ṣiṣẹ́ díẹ̀ ní àárọ̀ yìí. So àárọ̀ yìí lásán ká sáré ṣiṣẹ́ yìí tó tá bá ní ká gbé fún àwọn tó máa ṣe wọ́n lè dí wa lọ́wọ́. Àwa náà sì mọ̀ ṣe láàárín 30 ìṣẹ́jú àti sáré ṣe àti parí ẹ̀ lára nǹkan tá fẹ́ lò ní. Ó bọ́ sí pàjáwìrì ló fà tí mo fi ń ṣe fún ara mi. Tẹ́ bá rí pé èmi náà mò ń ṣe iṣẹ́ yìí fún ara mi látara rárá iṣẹ́ tó Ọlọ́run bá fún mi kí mo mọ̀ ṣe ni. So Ọlọ́run kó wà pẹ̀lú wa. Ẹ máa rí nǹkan tí a fẹ́ ṣe ní àìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ṣe ń wo lọ ẹ yẹ kí a fi àkókò yìí tó jẹ́ ká mọ̀ wípé ìdí tá fi ń ṣe kíní fún ara wa ọ̀nà méjì ni. A rí ràn lọ́wọ́ ní ibikíbi ní ilẹ̀ Nàìjíríà àti Benin. Àwọn èèyàn ràn wá lọ́wọ́ pẹ̀lú owó dẹ̀ kújọ́ méjì. Bóyá wọ́n sì máa ràn wá lọ́wọ́ bóyá wọ́n sì máa rí bẹ́ẹ̀ àmọ́ o. But ìyàn kan ṣoṣo tí ó ràn wá lọ́wọ́ tá máa ń pariwo ẹ̀ ń gbogbo ìgbà náà ni ó ràn wá lọ́wọ́. Ìyẹn Gbẹ́yìn Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ni ó fún wa ní owó pé ká fi ṣe. Kò yẹ ká máa sọ lẹ́yìn gbogbo ìgbà bọ̀ a máa jẹ́ kí ẹ máa mọ̀ náà ni ẹni tó bá ṣe àsọ. Àwọn tó fẹ́ wọ aṣọ graduation gown wa ṣe mọ̀ wípé aṣọ òkè la fi ṣe gbogbo ẹ̀ àmọ́mọ́. Banner tá fẹ́ fi sí hall rẹ̀ bóyá tóbi. Banner ńlá ni one of the biggest banners so far ní ẹ̀rí story building láwa yẹn tí wọ́n ti fi hàn wá. So òun ló máa gbé inú hall àwọn kan tá lè ṣe kalẹ̀ ní tó fi hàn pé ó ti yá àti fẹ́ ṣe ayẹyẹ wa. Àwọn banner tá fẹ́ gbé sí àárín títì àbáwọlé Porto-Novo gbogbo ẹ̀ lóríṣiríṣi òun la ti ṣe kalẹ̀ yẹn. So ẹ bá yẹn sọ lọ àwọn aṣọ graduation gown tí àwọn èèyàn fẹ́ wọ̀ tó fẹ́ rent. Owó tó parí graduation gown ọyọ kọ̀ọ̀kan wọ 25,000 naira. Àdẹ̀ ní káwọn èèyàn máa rent pẹ̀lú 4,000 naira bí 5,000 naira. Àwọn tẹ́ rí orúkọ wọn rẹpẹtẹ tí ẹ wò lára kíní yẹn ẹ máa rí fọ́tò wọn. Àwọn fọ́tò wọn gan lẹ́ ń wò lókè yìí gbogbo wọn tó gba ìwé ẹ̀rí. Ẹ bá rí àwọn fìlà àtàkìṣí ẹ máa rí pé oríṣi méjì ni. Èyí tó wà lápá ọ̀tún òun la lò tẹ́lẹ̀ tá pọ̀ sí la ṣe fẹ́ lò ní ẹ máa rí pé kọ́lọ̀ oríṣi méjì ni. Gbogbo aṣọ tẹ́ ń wò yìí nínú about 120 copies aṣọ bí 40 lẹ máa rí bí àwọn tó kù ṣe ń bọ̀ tẹ́ bá jíde ẹ máa rí wọn. Aṣọ graduation gown yẹn tó jẹ́ aṣọ òkè ẹ jẹ́ kí n wọ̀ kí ẹ wo bó ṣe rí. So ẹ pé aṣọ òkè ni Ajíṣebí Ọ̀yọ́ là ń rí Ọ̀yọ́ òṣèbí ọbẹ̀ ẹnì kankan. Báwọn kan ṣe ń lo aṣọ tí àwọn òyìnbó fi ń ṣe graduation gown tí wọ́n àwa ń fi aṣọ òkè fi ń ṣe látòkè délẹ̀. So owó tá a fi ṣe aṣọ yìí tó pọ̀ rẹpẹtẹ yìí ẹ máa rí àwọn kan àti máa fi àwọn kan hàn yín. Èyí tó wà ń bí ni èyí tí wọ́n ń kó bọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ máa rí gbogbo àwọn fótò tẹ́ ń rí yìí àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí lẹ́ ń wò yìí fótò gbogbo wọn lẹ ti rí kalẹ̀ yìí. Àwọn kan wà níbi tó yẹ pé a lè má fi ọwọ́ kan fótò wọn ká fi wọ́n hàn yín. Wọn ò ju bí 3-4 lọ́la ní gbogbo wọn tó wà ń bí báyìí. Tí ẹ bá wo ìyá tá fọ́kàn yìí ìyá yìí
wọ́n ṣèrànlọ́wọ́ pọ̀ díẹ̀ fún wa láti rí pé kí ni ìjẹ́ ìṣe. Ẹ wá wo ìyá tí a ń fọwọ́ kàn yìí, ìyá yìí o nínú gbogbo àtàwọn àbíbá yìí pátá àwọn ni number 1 tí bàbá yìí náà tún tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ náà ni bàbá wa tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yìí náà, àwọn náà wọ́n ṣiṣẹ́ takuntakun. Gbogbo àwọn tó wà níbí báyìí pátá náà ṣiṣẹ́ takuntakun wọn. Oní 10,000, oní 5,000, oní 2,000, oní 1,000 báyìí dáwọ́ jọ tá fi ń ṣe kíní yìí ni o. Àríran lọ́wọ́lọ́wọ́ ìjọba lọ́tún àti ní òsì bóyá wọ́n sì máa ṣe fún wa o, àìtí mọ̀ o. Àmọ́ gbogbo àwọn táwọn wòye pátá la dáwọ́ ara wa la fi ń ṣe ohun tí à ń ṣe yìí. Ohun tá rí ta sáré ṣe òun nìyẹn. Tábìlì àfihàn tí ẹ máa wo ìkan lápá ní apá ibìkan tẹ máa bọ́ sí apá àbòmí. Ní tá à ń ṣàlàyé bíbá ẹni bá ṣe ń lo alphabet Oduduwa abọ́sápá àbòmí. Ẹ rí gbogbo orúkọ àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí àpáta Ìdànrè tá ti rí kíkọ́lẹ̀ ohun Oduduwa àwọn nìyẹn tí wọ́n ti kọ́ láti ọdún rẹpẹtẹ. Gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń wò yìí a ṣe kíní tẹ́rí pé mo ń ṣe láàárọ̀ yìí ohun nìyẹn tí a máa gbé sí àárín ibi tí a bá wọlé ibi tí a gbé nǹkan. Ẹ rí gbogbo nǹkan tá a lè ṣe kalẹ̀. Owó la fi ṣe àwọn kíní wọ̀nyí, àwọn bánà tí ẹ̀ rí yẹn owó la fi ṣe wọ́n. Àmọ́ àdẹ̀wà ríran lọ́wọ́ kí ló dé àwa Kaaro-Oojiire kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ ohun tá à ń ṣe yóò ń ṣe nǹkan tí a kàn lè máa ṣe báyìí láì má ríran lọ́wọ́ bá ṣe ṣe tàwọn kọ́nà nìyẹn ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì tá a ríran lọ́wọ́. Tẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá yìí kan la rí. Ṣé òun nìkan ló wà nílẹ̀ Yorùbá ni? Mo ń kígbe orúkọ bàbá yìí nítorí pé kí n ṣe nítorí nǹkan míì nítorí pé àwọn nìkan la rí ni. Ẹ wo àwọn aṣọ míì nítorí eléyìí tó ń kó yìí. Ẹ máa rí pé báàgì ráìsì ẹ̀ẹ̀kan yìí máa kún, ìmí tún máa kún, ìkànnì ti rí lẹ́ẹ̀kan yẹn o. Bẹ́ẹ̀ sí ní míì tún wà tó tún kó bọ̀. Gbogbo aṣọ wọ̀nyí about 3.5 million ló parí gbogbo aṣọ yìí. Gbogbo àwọn tẹ́ ń wò yìí àwọn èèyàn rà o nínú àwọn akẹ́kọ̀ọ́ yege wọ́n rà o. About nínú àwọn bí 100 àwọn bí 30 náà rà, àwọn tó kù fẹ́ rẹ́ǹtì ẹ̀. Ìbúra ṣe fẹ́ rí kádúpẹ́ lẹ́ni tó fún wa lówó tàbí ṣe hall tá fẹ́ lò ní. Ẹ rí pé àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń lò tó ń kó ṣíà kúrò ńbẹ̀ ni. Báwo náà ṣe máa gba ṣíà síbẹ̀ ni. Hall yìí Mayor Porto-Novo ló fún wa ní hall yìí. Àdẹ̀gbọ́dọ̀ gba ṣíà síbẹ̀ ká decorate fún ara wa. A sì ríran lọ́wọ́ kankan. Àti ìsanwó ṣíà títí di bá ṣe wà báyìí àti ìsanwó ṣíà mo fi Ọlọ́run bá búra. Mo fi láyé mi mo fi búra, mo fi gbogbo nǹkan búra fún yín. Àti ìsanwó ṣíà, àti ìsanwó decoration. Àwọn ní decoration wà lẹ́ ń wò yìí. So kí ló ṣẹlẹ̀ ni pé à ń jẹ́ kẹ́mọ̀ pé a rí owó fi ṣe kíní kí ló dé. Mi ìgbọ́dọ̀ máa pariwo báyìí síta gbangba but mo kọ̀ pé ó ti ku ọ̀la a sì rí kankan. So kí la fẹ́ ṣe é sì ju wípé ká ṣe bọ́lá máa jẹ bíláyé fún wa. Ẹ̀yin tẹ́ ń bọ̀ wá ẹ̀mí bínú ni o. A ṣètò oúnjẹ kankan fẹ́ níbọ̀dì pé àwọn èèyàn fẹ́ jẹun a ṣètò ẹ̀. Bọ̀ arọ mi díẹ̀ àtàwọn nǹkan díẹ̀. So ẹ jọ̀ọ́ mò ń ṣe eré fídíò yìí nítorí pé kí ni kí àwọn èèyàn lè bá mọ̀ wípé ohun tá à ń ṣe yìí o ìyàn kan ò fún wa ní kọ́bọ̀